bá ń sọ fún yín pé Nàìjíríà kò ń ṣe country ṣòrèrè sí tí bá lọ gbé Uber ó máa cost mi ní £70 tí bá wọ train is about £10 tí bá wá débi tí mo ti máa gbé Uber o màá wá wọ ó lè ní bàbá Ìjẹ̀bú níbí ẹ̀kùn mátà but in tó mátà ni pé wọ́n ṣe oríṣiríṣi ààyè oríṣiríṣi ọ̀nà téèyàn fi lè délé láti airport but ní Nàìjíríà ṣé o lè wọ train láti ilé ẹ̀ Ondo State lọ sí airport sí Èkó gbogbo ilé là ń sọ fáwọn èèyàn pé ara reason tàbí fi gba Yorùbá nation nìyẹn ẹrù Áfíríkà òun ló lọ yẹn nísìn orí train ni mo wà yìí so ká bá ń sọ fún yín ẹ máa argue blindly ẹ ń support àwọn olóṣèlú tó fẹ́ jẹ́ kí nǹkan work wọ́n mọ̀ pé tó bá work definitely everybody máa gbé ìgbàlẹ̀ tó dáa gbogbo àná la máa rí wọn tó bá wá London àwọn politician àbí bẹ́ẹ̀ kọ́ tó máa jókòó sórí train the same train yìí so má jẹ́ kẹ́ni kankan fúnlẹ̀ best wá nísìn ni pé ọ̀rọ̀ election gangan kọ́ ló wà lẹ́mọ̀ nísìn bá ṣe máa gbára wa sílẹ̀ ká máa dá dúró gẹ́gẹ́ bí country gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun ló yẹ ká máa ronú sí o má bá wọn ronú 2027 jìbìtì ló wà níbẹ̀ tá a bá gba country wa 10 years a máa connect gbogbo ilẹ̀ Yorùbá láti Kwara train máa wà níbẹ̀ tó máa gbé lọ anywhere ní other part of ìpínlẹ̀ Yorùbá sórí another platform nílé Heathrow lèmi ti wọ̀ agbémi débi tí mò ń fi connect láti bẹ̀ máa ṣe kí ni màá máa tẹ̀síwájú ṣé ìwọ náà fẹ́ nǹkan bẹ́ẹ̀ ìdí tá a ṣe ń sọ pé o ò lè fi ikú wé oorun support ẹ̀ endorse ẹ̀ fi gbogbo ara ṣe sódà kí gbogbo lè rí àṣeyọrí nínú ẹ̀ mo kí bàbá Akíntóyè bàbá dáadáa bàbá alálùbáríkà Ọlọ́run jẹ́ kí bàbá yẹn pẹ́ fún wa so bó ṣe jẹ́ nìyẹn so sórí yẹn sọ fún ẹ pé everything is easy but wọ́n make anything easy in Nigeria wọ́n make it kó wà inconvenient fún yín wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ni because wọ́n mọ̀ pé everything bá wà okay ó ní máa béèrè ẹ fún wa ní 10,000 ẹ fún wa ní 15,000 wà lọ ṣiṣẹ́ wà lówó lọ́wọ́ tó bá wà lówó lọ́wọ́ wà travel tó bá travel wà tún padà wá sí orílẹ̀-èdè ẹ̀ kò sóyìnbó kan tó bá travel á padà wálé at some point but táwa bá ti travel táwa bá ti gbàwé ìgbélú táwa bá ti kọ́lé sílé táwa bá ti ra mọ́tò à ń fi padà lọ́lé torí pé Britain ló ṣe bẹ́ẹ̀ ìdí tá a ṣe ń sọ fún Britain ni pé ẹ jẹ́ ká pín Nàìjíríà kó olúkàlùkù máa bá tiẹ̀ lọ. Welcome back to London. Koiki Media, bringing the world closer to your doorsteps.